bójúmọ́ ṣe mọ́ èé tí kò wá jáde kúrò ní ọ̀dẹ̀ wa o gbogbo ti jẹ́ ti ọlọ́run ọba ìdùmarè bí ojúmọ́ ṣe mọ́ lónìí tá à ń jáde lọ àmọ́ ríta jẹ́ ṣe o àbóde pàdé ẹ̀rí òkẹ́nu wa á sì rówó náà á rówó lò akínyìn o ẹ kú ojúmọ́. ẹ kú ojúmọ́ re àfẹ̀mọ́jú náà lélẹ́yìí o lẹ́yìn tí í ṣe ọgbọ̀n ọjọ́ láti ìkànnì Vicinity 95.3 FM lórí òkè tètè kejì léjì ṣá. ọgbọ̀njọ́ oṣù kẹrin náà máa lọ nù tó ògòdè fọlọ́hún. Mọ̀jàlá. Mọ́gàjí. ọmọ kún ọ̀dọ̀ mi fún tòórọ́ tò ní bàbí. ló ní bìbà ni o. bá a ṣe wá ṣe é bá a ti ṣe rìn. ọlọ́kọ̀ àmọ́ ṣe o. ọlọ́run yóò ràn án lọ fún tòórọ́ tò ní. àmín o. ọmọ olóde dẹ́mọ̀ ti wé àwíjàre o. lórí pé wọ́n ní ń lọ rèé yáwó. ó mọ̀ ní pé owó yíyẹ mọ̀ sárùn. owó yíyẹ sárùn. ebo ni tá a fẹ́ fi ṣe. ẹ wò ó ẹyẹ jàǹpàtìà ẹyẹ yọra yín lẹ́nu mọ́. ààrẹ olódòdó ọ̀dọ́ ẹ̀lẹ́mí náà ti bẹ̀rẹ̀ fún ti àárọ̀ o eyín ààrẹ orílẹ̀-èdè nàìjíríà o àkànbí ọmọ olódòdó ẹnu ńlọ́gbò ti bá àwọn aṣíwájú ìpínlẹ̀ Plateau ló ti mọ̀ sọ̀rọ̀ ló sì pè wọ́n sí pàdé pé ìkáàdì kòkó ó ní wọ́n ní kè mọ̀ rí di kòkó tí o bẹ́ẹ̀ ni ìkáàdì àmù wọ́n ní kè rí di àmù tí àwọn tí ń ṣe òkùnfà àìláàbò tó nípínlẹ̀ ẹ̀yìn náà lẹ mọ̀ o tẹ́ bá mọ̀ àwọn tí ń ṣe ẹ fojú wọn léde o ọgbà bẹ́ẹ̀ ló tún ní kán gba bílíọ̀nù 2 náírà fún owó ìdẹ̀rùn fún àwọn tí kọlù níbẹ̀ nípínlẹ̀ ọ̀hún. lórí ọ̀rọ̀ pé àìsàn ààbò ní àdúgbò yín ọ̀gá ọlọ́pàá yányán ọ̀gá dìísù wọ́n mọ̀ ti dismiss sí wọn ọ̀gá dìísù wọ́n ti fi ọwọ́ òsì júwèlé fún ọlọ́pàá tí àmọ̀ pààyàn pàkúpa ní ìpínlẹ̀ Delta o kódà àwọn tó ń jọ wà ń bẹ́ẹ̀ àwọn tí wọ́n sìn lọ àwọn àtẹni tó wakọ̀ àtẹni tó jókòó àtẹni tó wò pé jájọ débẹ̀ gbogbo wọn ó ní wọ́n ní kán mọ̀ lọlé kán sì lọ rè dojú kán lọ rè kojú òfin. bẹ́ẹ̀ ni lórí ọ̀rọ̀ tó mú wá o àwọn agbẹjọ́rò lórílẹ̀‐èdè nàìjíríà ìyún àwọn àjọ agbẹjọ́rò náà ti sọ̀rọ̀ náà sì ti fún un léde o wọ́n lórí àtàrí eléyìí tí pípani ní gbímọ̀ọ́mọ̀ pani nípa àyà ìpẹ́ ẹ̀sìn tí ìṣe ilé ọmọléṣẹ́ ọlọ́pàá ni tó wù nípínlẹ̀ Delta wọ́n ní kán rí dájú pé ìdájọ́ òdodo ó fẹsẹ̀ múlẹ̀ o wọ́n nítorí pé ìwọ̀dájú gbà ńlọ ọmọléṣẹ́ ọlọ́pàá hù. ẹ̀yin ẹ mọ̀ kú oríire o oríire yìí ọmọ bá yín kalẹ̀ o ẹ̀yin ọmọ olódò dẹ ọmọ ti ṣe bẹ́ẹ̀ ọmọ ti yan Bianca Ojukwu o ó ti yàn gẹ́gẹ́ bí mínísítà tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè wọ́n ti gbé wọn kúrò ní mínísítà kejì tán wà tẹ́lẹ̀ rí. wọ́n ti di mínísítà àkọ́kọ́. wọ́n ti wá di mínísítà tí rí sọ̀rọ̀ òkèèrè gan-an sàn-án. èwo náà di mínísítà àkọ́kọ́. ẹgbẹ́ wọn ni wọ́n ti gbé kúrò mínísítà kejì wọ́n sì kú di mínísítà àkọ́kọ́ nù promotion nù. ọ̀dà o àwa náà bọ̀ yọ̀ níbẹ̀ o. pé mọ́mọ́ ti wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun o látàrí ìdájọ́ tí ilé ẹjọ́ dá níjọ́ ní tí wọ́n ní kí àwọn báńkì àpapọ̀ kí wọ́n lọ sanwó òtanràn èyí tó jẹ́ mílíọ̀nù kan àti ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà tí wọ́n ní kan san fún ilé ìgbìmọ̀ ilé àwọn àjọ tó ń bójútó ètò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ní wọ́n jẹ̀bi rẹ̀ fún wàhù tí àwọn ọmọléṣẹ́ ọlọ́pàá hù nígbà náà wọ́n tún ti wá wọ́ báńkì àpapọ̀ ní tẹrẹtẹ padà lọ sí ilé ẹjọ́ pé kí ló dé tí wọn ò tẹ̀lé àṣẹ tí ilé ẹjọ́ pa gbèsè tí wọ́n ní kan san ó dandan kí wọ́n san o. lórí ọ̀rọ̀ ìdìbò tí ń bọ̀ lọ́nà nínú ọdún tá à ń wò lọ́nà yìí o kọ́lọ́hún ó sọ wájú ìgbà náà lọ ni. àmín o. Ṣèyí Ọ̀ǹdà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ òun lọ́mọ̀ ti ní pé ẹ wo ẹja sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà o
ẹ méjì á ti ẹ̀sìn bọ́dún ọ̀rọ̀ ètò ìdìbò ẹ méjì á fi ẹ̀sìn ṣe òṣèlú ẹ̀sìn dúró lọ́tọ̀ òṣèlú dúró lọ́tọ̀ ní kí ni nítorí tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ ńgbà bá dénú rò. èmi náà mo ti tẹkọ̀ létí mo ti wọ ìlú Èkó àkété o èyàn ilé ọgbọ́n o ibẹ̀ ni mo ti ń wo arákùnrin kan tó náà múwèé fọ́ọ̀mù rẹ̀ pé ó ń díje sípò gómìnà tó sì nà ókè arákùnrin tó ń jẹ́ Jandor nípínlẹ̀ Èkó mọ̀ ni ọmọ ti lọ gba fọ́ọ̀mù pé òun ọmọ díje sí ipò gómìnà. lónìí ni o. tí ò ní dọ̀la. kò ní dọ̀la rárá bó ti wù ọmọ. ó ní ní ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ èé ó jẹ́ pé lẹ́yìn rẹ̀ Ọlọ́run ló tún kù. tílé ẹjọ́ ń bẹ sọ̀rọ̀ báyìí lẹ́yìn ilé ẹjọ́ Ọlọ́run ló tún kù tí ó ti lè dá sọ̀rọ̀ èèyàn o. ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wọ́n ní òní ni wọ́n gbé ìgbẹ́jọ́ kalẹ̀ o lórí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú ADC àti ẹgbẹ́ òṣèlú PDP lórí ẹ̀bẹ̀ tán ni wọ́n bẹ̀ẹ̀ fún wọn ni káàgbé méjì ọ̀sán òní tó lù baálẹ̀ ẹ mọ̀ bí ẹ lọ. kálukú ó ti mọ bí orí ń bọ́rùn rẹ̀ ọ̀dà ilé ẹjọ́ tó wù náà lèmi náà ti wá tún ti lọ rèé bọ́ ń bẹ́ o látàrí pé àdìtẹ̀gbàjọba kúrò lọ́wọ́ ìjọba tó wà tó ń lògbà lórílẹ̀‐èdè Nàìjíríà o tí wọ́n sì fi ẹ̀sùn mú àwọn tó sì ń jẹ́jọ́ lọ́wọ́ o ọgbà bẹ́ẹ̀ nílé ẹjọ́ lánàá lálàmọ́ lu akutuku hàn hu o nígbà tí àwọn olùjẹ́rìí pé lóòótọ́ ni tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kó ẹ̀rí lẹ̀ níwájú adájọ́ ìgbẹ́jọ́ náà wọ́n ló tún tẹ̀ síwájú. ṣé bí ilé ẹjọ́ ti ní ẹgbẹ́ òṣèlú ADC àti PDP ó mọ bí orí ń bọ́rùn rẹ̀ káàgó méjì ọ̀sán òdì tó lù ilé ẹgbẹ́ ẹlẹ́sìn ńlẹ̀ iyún SDP. ẹ̀sìn funfun nù ẹ̀sìn funfun nù ẹ̀sìn funfun gbéra. ó gbéra náà máa ń gẹ́sí lọ kàtìkàtìkàtì lẹ́sìn funfun wọ́n máa ń lọ kàtìkàtìkàtì ọ̀wà níbo ní ìrè bá ó sí ni o ìrè bá ó sí wọ́n ní tó bá di ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún ẹgbẹ́ òṣèlú SDP ẹgbẹ́ ẹlẹ́sìn tí a ti rántí ẹgbẹ́ ń ké o. bẹ́ẹ̀ ni. ẹgbẹ́ ń ké o kíngíbe sẹ́ẹ̀ àwọn ọmọ yóò lè mọ̀. kò sojú wọn. ẹ ké o tí ń kígbe wọ́n ní wọ́n ṣe ìpàgọ́ gbogbogbò wọn tó bá di ọjọ́ kẹsàn-án ọdún rẹ̀ dàbí ìkéde gan. ẹnu ẹ̀ náà ti gbọ́. èmi àbírò yìí ti gíwá fún mi. ọ̀dà èmi ti wọ ẹgbẹ́ adó lọ́nà ẹgbẹ́ òṣèlú ẹ̀sìn funfun tọrọ fẹ́ràn gbogbo nǹkan tó bá funfun bí ẹ̀sìn funfun báwọn ilé mi ti lọ sílé ẹgbẹ́ ADC ní tèmi o iṣẹ́ ni mò ń wá ẹni tó jẹ́ agbẹnusọ ohun èèyàn Malam Bọ́lájí Abdullahi níbẹ̀ o ló sì ti fòun léde o wípé pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyìí la fi pàmùkúrú pẹ̀lẹ́ o àti pé ẹ̀fọn tó ra bà sí baba ní ráúráú sùúrù ni wọ́n fi ọ̀rọ̀ yanjú rẹ̀ o wọ́n ní tí ọ̀rọ̀ ilé ẹjọ́ tó ní ṣe pẹ̀lú káwọn alága tí wọ́n dìbò yàn àtàwọn alága tí wọ́n bá ń bẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ADC ọ̀hún wọ́n láwọn wàá fi sùúrù àwọn ó sì fi egun òtòlò àwọn ó fi tò àwọn ó fojú òfin àwọn ó fi wò ó. Ọ̀ṣun lé téńté o. Ọ̀ṣun lé téńté o. mo ti wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ìrìn àjò mi káàkiri. ó dà bẹ́ẹ̀. mo ti bọ́ sí ìpínlẹ̀ Ọ̀ṣun o. ẹgbẹ́ òṣèlú APC náà máa ń fọwọ́ gbá àyà bẹ́ẹ̀ ni wọ́n ń fẹsẹ̀ janlẹ̀ náà ṣe wà láyọ̀ Ọlọ́run Ògúnrè. pé kí ni o. wọ́n ní báwọn ṣe ń bọ̀ yìí wọ́n ní Adeleke tí ó ti dádé tí adé bẹ lórí rẹ̀ wọ́n láwọn gbàdé o wọ́n ní báwọn bá dé àwọn na Adeleke ní àlùbọ̀lẹ̀ ni o wọ́n ní àlùdójúbọ̀lẹ̀ àwọn ò lù tí ó bá fi di aago 5 ìrọ̀lẹ́ ọjọ́ ìdìbò nípínlẹ̀ Ọ̀ṣun tí sọjọ́ 15 wà mọ̀ bọ́jà ṣe back to back ọmọ Adeleke náà bá sọ̀rọ̀. ìṣòro ń gbé sí. ọmọ ó ní ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ Ọ̀ṣun mo yẹ kí kojúmọ́ yìí o ṣe é rí àwọn tó dáwọ́ ó dàbí ká aago 5 tó lù o ṣe é rí tí ìfojú wọn rí ẹ̀rù ìbò ní bà wọ́n wọ́n fẹ́ mọ̀ dá wàhálà alẹ́ láàrin àwọn èèyàn ṣe é rí Oyètọ́lá òun àtàwọn tó náà ń bọ̀ tán tí ì dé o ṣáàrí bí ọbẹ̀ di aago tí wọ́n láwọn náà mi ní aago 5 sí 4 o ọlọ́run náà fọwọ́ gbáyà o gómìnà ní mọ̀ ń sọ pé ní baba ẹ̀rọ olúwa mi ẹ̀rọ o gómìnà ní ṣé kí n sọ fún yín ṣé ẹ fẹ́ gbọ́ abẹ́ ẹ̀ gbọ́ wọ́n ní wàláì ọlọ́run èmi mo ń sọ bẹ́ẹ̀ o pẹ̀lú àtìlẹyìn ọlọ́run àtàwọn èèyàn nípínlẹ̀ Ọ̀ṣun káago 2 ọ̀sán tó lù ní ọjọ́ náà kí aago 2 ọ̀sán tó lù Ọlọ́run Ògúnrè àbá àti Oyètọ́lá ti bomi lójú. ọ̀dà ìpàdé dijọ́ náà Ọlọ́run sọ àjùgbà náà lọ. ìjọba àpapọ̀ náà mọ̀ ti fòun léde o
pé ọjọ́ kìíní oṣù karùn-ún o ọjọ́ ìsinmi ní ọ̀jẹ̀ lẹ́nu iṣẹ́ fún gbogbo ọ̀sẹ̀ pátápátá jákèjádò orílẹ̀-èdè nàìjíríà. tọ àyájọ́ ìṣẹ̀bọ̀ àánú gbòde àwòyẹ lọ́la àwa náà gbòde. àwa náà níbo àlọ́dúndé níbo sọ dídé o. gbìyànjú lọ́wọ́ gíwá. gíwá kẹ ibi yóò fi kalẹ̀ síbi láàárọ̀ ọ̀la ibi ni ó sì bẹ̀rẹ̀ ọdún dé tiẹ̀. àbọ̀ gbaṣẹ́ o iṣẹ́ oríran wa àbí nǹkan mọ̀ ní o. baálẹ̀ mọ́gàjí. bó tún ti padà sí bó sí o. àwọn sádùn wọn fún ọ ní kúlí sí túwó sí nǹkan fa gbogbo ẹ̀ wọn kò fún ọ. ọlọ́jọ́ lọ lẹ́nu mi. àyọ̀ lọ kò sí nǹkan kan. nígbà mo wá dé bó sí. ẹgbẹ́ òṣèlú APC ni mo rí tán kóra wọn jọ ó di ran bẹ́ẹ̀ ni wọ́n fa Ghana must go lọ́wọ́ mo ní ibo lẹ̀ ń gbé báàgì Ghana must go lọ o wọ́n ní ẹ̀ ó bí o mo wò tẹ́ ẹ mọ́gàjì wọ́n ṣe ń lọ nígbà wọ́n lọ ọ́fíìsì ẹgbẹ́ òṣèlú APC náà mọ̀ ilé ń bẹ̀. kí náà lọ ṣe ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ra fọ́ọ̀mù sáwò $50 million mílíọ̀nù náà $50 péré only. mílíọ̀nù kìíní mílíọ̀nù mélòó wọ̀ rí. tọ́ ó yé lọ bàbá sákù láyà jẹran tó jẹrin lọ. bẹ́ẹ̀ni mílíọ̀nù náà $50 àwọn ìra bíbá. tọ́ ó yé lọ. lẹ́ẹ̀mọ́ ti balẹ̀ sípínlẹ̀ Èkìtì wọ́n dó lókè ọ̀yà kọ́mọ́jẹ kúlíǹtẹ̀ o iṣẹ́ ni mo àwọn ẹgbẹ́ òṣèlú ADC nípínlẹ̀ Èkìtì o pàápàá jùlọ lágbègbè Ìkẹ́rẹ́ ni wọ́n mọ̀ ti di gbára gbọ́n wọn ló di wọ̀nà ẹgbẹ́ òṣèlú PDP o láti lè ṣe ìtẹ̀lé ọmọ oyè tí ó ń díje sí ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú PDP èyí Olúyẹdé pé òun ni àwọn kàwọ́tì láti lè di gómìnà ní ìpínlẹ̀ Èkìtì. ẹ̀yin ẹ wò ó mọ̀ nídìí o tá ipa ọmọ ọdún 17 ọmọ tí ń ṣe jáàbù tá ipá látàrí lẹ́yìn bàtà gba owó òtúsílẹ̀ $200,000 ó mọ̀ nírísìn tá a fi pa o èmi kọ́ o bàbá mi àti ẹjọ́ pa yẹn. Ọlọ́run ní jẹ́. ẹni tí ọ̀daràn kan tí ọwọ́ tẹ̀ ní ká bòròbòrò olóhùn nídìí torí pé ọmọkùnrin ọ̀hún nígbà táyé àwọn gbowó ìtàn náà lẹ̀ làwọn á wò pé lẹ́yìn bàtà gbowó ìtàn àṣírí wa lè tú o ọba ọmọ sọ̀rọ̀. Ọlọ́run ọ̀dà ìpínlẹ̀ mo ti gba ìpínlẹ̀ Èkìtì mo ti gba nípínlẹ̀ Ondo lórí ọ̀rọ̀ ètò ìdìbò tí sì ń bọ̀ náà ni o pàápàá jùlọ ìdìbò tí ó wáyé lọ́dún 2027 o àwọn àgbààgbà kan ní ìpínlẹ̀ Ondo iná mọ̀ ti fohùn léde o wọ́n láwọn ò ní faramọ́ o àwọn ò sì ní gbà o nípínlẹ̀ Ondo lọ́dọ̀ tàwọn o ó yàtọ̀ gidigidi ni o wọ́n kìlọ̀ ṣe kìlọ̀kìlọ̀ pé láti lè gbé olùdíje kan pàtó lé wọn lórí nínú ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún wọ́n ní kò ní rọgbọ o. lórí ọ̀rọ̀ ìwà ọ̀daràn náà mo sì wà ń tèmi o ìwọ kúrò lẹ́kìtì èmi padà bẹ́ẹ̀ torí pé kọ́lọ̀ kó ṣàánú fún amọ̀ ní. wọ́n mọ̀ tún ṣe kọlù sílé ìjọsìn bẹ́ẹ̀ wọ́n ní wọ́n mọ̀ pa pásítọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n kó àwọn ọmọ ìjọ ní papamọ́ra wọgbó lọ bẹ́ẹ̀ ni Wọlé Olúyẹdé bá ṣe bẹ́ẹ̀ bá bá wọn kẹ́dùn tí wọ́n sọ fún àwọn ará agbègbè bẹ̀ pé ẹ dákun ẹja fi èdénú bẹ́ẹ̀ ló káwọ́rọ̀ lórí ètò ìpolongo ìbò tí ń ṣe ó wá lọ rí bá wọn kẹ́dùn bẹ́ẹ̀. ó tó bẹ́ẹ̀ nípínlẹ̀ Kwara lèmi náà mọ̀ tí mú ilé ìtọ́jú tí ó mú wá àwọn Mọ́gàjí o iṣẹ́ ni wọ́n mọ̀ tí ní àwọn agbébọn gbẹ̀mí hùwà ìkà yìí náà náà yabo ìlú kan ní ìpínlẹ̀ Kwara o ni wọ́n mú ọkùnrin kan náà pa sí oko rẹ̀ wọ́n sì gbé àgbẹ̀ kan náà wọ́n tún gbé òun náà sá lọ wọ́n sì ń béèrè fún $1,000,000 àti alùpùpù ẹyọ kan àgbẹ̀wò tún nù. nípínlẹ̀ Kwara náà tí mọ̀ tún ti gbóhùn náà lọ. kọ́lọ́ wọn mọ̀ ṣàánú. àmì o. baálẹ̀ Mọ́gàjí ìbá ṣèmi ṣèwọ lọ́mọ̀ mú kí àwọn ará ìlú Benue ká má bẹ̀rẹ̀ sí ní máa pariwo pé ó ti ń bọ̀ o níbi wọ́n ṣe ní àwọn Fúlàní darandaran wọ́n ní wọ́n máa bẹ̀rẹ̀ sí ní kọ́ màálù ẹ̀rìyẹ̀rì àwọn màálù fìrìgbọ̀n ni wọ́n ní wọ́n máa ti ń dàwọ̀ ìlú wọn lọ́tún lọ́sìn wọ́n ní wọ́n máa ti ń wọlé ní kọ̀ọ̀kan èjèèjì wọ́n náà mọ̀ tí ń pọ̀ pé àwọn kinní tún ti dé o ẹ mọ́ sùn kọ́ lọ́wọ́ mọ̀ sànú àmì o bá Fúlàní kan náà wọ dáńfó pẹ̀lú àwọn èèyàn bá fọ́ tàbí kò dún ọkọ̀. lórí ọ̀rọ̀ ètò mú wá pé wọ́n tún ti ń bọ̀ wọn o iṣẹ́ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni mò ń wò báyìí o ní bàbá mọ̀mọ́ fi ohun àgbà bọ́nu o ni wọ́n ní ìmọ̀ tú ìmọ̀ jọ o wọ́n ní mẹ́ni ní ìdálẹ́ o wọ́n ní àti pé gbogbo èrò tán ń gbà
tí wọ́n fi ń ṣe tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní dúkùkù mọ́ ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n láwọn mọ̀ wọn àwọn mọṣẹ́ ọwọ́ wọn. wọ́n sọ ọ́ jò ní. gbogbo ìgbésẹ̀ wọn ni pé láti lè dínà gbọ́ òkú fún ṣàdínàgbọ́ òkú fún ìgbà kejì wọn lọ́fíìsì wọ́n ní ṣùgbọ́n gbogbo ìpètèpèrò wọn ní kò lè dí àwọn lọ́wọ́ pẹ́sẹ̀ sẹ́rígbà kejì lọ́fíìsì àwọn ọmọ díje ni ààrẹ bọ́lá ahmed tinubu ló ń fi léde bẹ́ẹ̀ láàárọ̀ yìí o. ọ̀dà èmi ò ṣẹ́nu dédé sí i. yín náà tó díẹ̀ tó nù kó ní nǹkan ó kó wá tó pọ̀ níbi ibà. olóòtú wa fẹ́ lọ́kànjọ́ àrùn. ọjọ́ ń lójú tó ẹ kú ojúmọ́ rẹ lẹ́ẹ̀kan sí i ọlá àlàgbé ló kí wa pé a kú ojúmọ́. akọ́ládé adékọ́lá ọmọ bàbá overseer obi olóòkọ tèmi bó kí wa o pé ẹ kú ojúmọ́ gbogbo ẹ̀yin tẹ́ni darapọ̀ mọ́ wa lójú òpó gbogbo yín la kí o ẹ mọ̀ bá wa ṣíà rẹ̀ ọmọ ọwọ́ ìkànsù náà rèé michael fari lóye ẹ mọ̀ bá wa ṣíà rẹ̀ láti amẹ́ríkà o ọlọ́run yóò ràn án lọ ẹ jẹ́ àpolongo ọjà náà à ń bọ̀. Mama Chuks Building and Plumbing Materials for all kinds of materials. Ìrọ̀rùn ló bá dé. Oríṣiríṣi building and plumbing materials tẹ́ ẹ bá ń fẹ́. Ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ Mama Chuks Building and Plumbing Materials. Àwọn imported materials bíi complete shower set, imported tiles, marble zinc, automatic water system. Eléyìí tó ń ṣí tó sì ń pa á dé fúnra rẹ̀. Marble tiles, imported doors and door handles, PVC pipes, sensor tap, water heater, pumping machine lóríṣiríṣi, complete shower room, power shower, jacuzzi, glass basin, wash hands basin, water tank, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Yes o, Mama Chuks Building and Plumbing Materials na the place where all the imported building and plumbing materials wey you want boku and standard gidigba. Ó yá ẹ tètè kàn sí wọn lónìí ní ọ́fíìsì wọn tó wà ní opposite Yidi praying ground, Ìmọ̀ Iléṣà tàbí nítòsí Kájọlà market junction, Ìmọ̀ Iléṣà. Tẹlifon 070-6615-2691 tàbí 081-3787-4751. Mama Chuks Building and Plumbing Materials. God is able. Admission. Education is the key. Education is the power. Girls and School of Boyo, Ikwarakiji, Osho State, a reputable citadel of learning is offering admission to the following classes: crèche, kindergarten, nursery 1 to 2, primary 1 to 6, JSS 1 to 3, and SS 1 to 3. Parents and guardians, are you looking for a reliable and dependable school with quality education? Girls and School of Boyo, Ikwarakiji is the best. A school with qualified teachers, good environment for learning, educational facilities, computer center, and photocopies, school bus, and God's Arms bookshop for different kind of textbooks, written notes, and lots more. Enroll your child today at God's Arms School of Boyo, Ikwarakiji, Osho State. For more inquiry, contact 0806-521-5566 or 0704-157-8499 at God's Arms School of Boyo, Ikwarakiji. In God we trust. On jalala, on kuriri, Facility 95.3 FM. Má yí kúrò filẹ̀ bẹ́ẹ̀. Mọ̀jàlá. Baálẹ̀. Mọ́gàjí. Ìyá gbéra ń bá tù báàkì. Ní kán máa ń kóbó. Jẹ́ ká wọlé láti ìpínlẹ̀ Ọ̀ṣun àbíbò. Ìjà bẹ̀rẹ̀ láti ìbẹ̀lẹ̀ láti Kẹsàn-án ròde. Yóò dà púpọ̀ o. Ọ̀gá àgbà àti adarí gbogbogbò fún ikọ̀ tí ń polongo fún aṣíwájú Munirudeen Bọ́lá Oyèbámijí o tá a mọ̀ sí à ń bọ̀ tí wọ́n ní wọ́n ti wà lójú ọ̀nà o yún ọ̀nàrẹ́bù Olúwọlé Ọ̀kẹ́ ọmọnìyàn nílẹ̀ Ìjẹ̀ṣà níyàn yín o ó ní ọmọ ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ní ó ti ṣàlàyé ọ̀rọ̀ pé ńgbà tí ó bẹ di aago 10 alẹ́ ní àyájọ́ ọjọ́ ìdìbò eléyìí tí ń bọ̀ ní ọ̀nà o wọ́n ní à ń bọ̀ yọ ọmọ ti dé o ìpè yóò ti gba ìgbálẹ̀ tó ń bẹ ní ọwọ́ rẹ̀ ní ìgbà gómìnà Adémọ́lá Adélékè dànù o káago 10 alẹ́ ọjọ́ náà kó tó di pé yóò rò tó o ìpè Mọ́gàjí. ìpè èsì ìdìbò àbí ìpè èsì ìdìbò tí ó jáde nígbà náà ìpè yóò yà Adémọ́lá lẹ́nu a máa yà án lẹ́nu bẹ́ẹ̀ ló ṣàlàyé ọ̀rọ̀ kẹtẹ̀ iwájú ó ní nígbà tó ń ṣe ilé ìdìmọ̀ lákò tí wọ́n kó àwọn ọmọ ẹgbẹ́ tí ó darapọ̀ mọ́ ikọ̀ tí ó mọ̀ polongo ikọ̀ tí ó polongo lásán mọ̀ gbọ́ baálẹ̀ wọ́n ní wọ́n mọ̀ dín nígbà ní 1000 kan o eléyìí tí wọ́n kó jáde ní ilé ẹgbẹ́ wọn tí ń bẹ ní Òṣogbo wọ́n láwọn èèyàn yìí. Mọ́gàjí.
wọ́n láwọn èèyàn yìí ìtọ́ ń pa mi lórí díẹ̀ díẹ̀ ni. wọ́n gbà báyà lé ní gbaniye tó wí nù. àbí kọ́lọ́hún ó ṣàánú. Àmín o. wọ́n mọ̀ ní àwọn èèyàn yìí ni yóò wà fún gbòòrò gbogbo kọ̀rọ̀kọ́dù ìpínlẹ̀ Ọ̀ṣun náà mọ̀ lọ́ọ̀rẹ́ sọ fún wọn pé àwọn ń bọ̀ o wọ́n wá sọ pé Kádémọ́lá kó máa palẹ̀ mọ́ ẹrù rẹ̀ díẹ̀díẹ̀ o torí pé àwọn ti dé ipe báwọn ṣe dé àwọn òdà wá dá wà àwọn Káyọ̀dé wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun ni láti lè wá gba ìpínlẹ̀ Ọ̀ṣun kúò lóko oló àti bó ti ṣe rìn ní ọ̀nà parun àti ṣubú eléyìí tí ìṣèjọba Adémọ́lá Adélékè eléyìí tí wọ́n ní ìtukọ̀ rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun níyàní o wọ́n wá ṣàlàyé ọ̀rọ̀ pé àwọn dẹ̀ máa ya Adémọ́lá lẹ́nu nígbà tá aago 10 alẹ́ ò bá fi ró tó wọ́n ní pé Adémọ́lá Adélékè yóò ti di ẹni tí ọkọ̀ jẹ́ pé ibi ọwà náà pé ilẹ̀ ẹ̀dẹ̀ náà ni ipe yóò wà tẹ̀dẹ̀ bọ́ sí yóò tẹ̀dẹ̀ bọ́sẹ̀dẹ̀ ipe kò nílò kó kúfẹ̀ kan gun ọkọ̀ náà ipe yóò ti fẹsẹ̀ ara rẹ̀ fẹ́ kúrò ní ilé ìjọba tí ń bẹ ní àbèrè o àti tí ń bẹ dókè ìfíà ipe yóò ti kó gàgàrà rẹ̀ kúrò ńbẹ̀ wọn làwọn àmọ́ sọ pé ọ̀bí kò wá tán bí wọ́n wà bẹ́ẹ̀ sí ni mo jọjà kí ní jòjò bẹ́ẹ̀ lọ́mọ Adélékè Òjè lòun náà bá mọ̀ fèsì ó bá lẹ̀ ṣé ìsọ̀rọ̀ fèsì bí Wọlé Ọ̀kẹ́ ti ṣe lérí ipe òun ò lè Adémọ́lá kàbàkàbà ipe òun ò lè ẹsẹ̀ rẹ̀ ò ní dúró ó ní ọmọ arúgbúrú wọ̀lú náà bá mọ̀ sọ̀rọ̀ o ọmọ náà bá wí pé ẹ̀yin báwo ẹ̀yin jàmọ̀jàmọ̀ ẹ̀yin bíi ti bó olómọ àyà yìí lẹ́nu màá ti lọ nà ipa jù màá pe bí Ìjẹ̀ṣà bá máa wíwọ́n ni màá pa túta màá ná ìbàjẹ́bàjẹ́ ẹ̀yin ó yẹ pé káago méjì tó lù ká tó sọ pé aago 4 yẹn ó ní ṣé bá aago 10 ti yín ẹ ti máa cry. Adélékè ọmọ Adélékè ní ṣàlàyé bẹ́ẹ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ìyún Adémọ́lá Adélékè òun náà ti ṣàlàyé ọ̀rọ̀ tó sì ní pé kó tó di aago bíi 4 ní ọjọ́ ìdìbò tí ṣọjọ́ 15 ní inú oṣù kẹjọ tá a dìbò ló ti ṣàlàyé ọ̀rọ̀ pé gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun níyà ìyún Gbóyèga Oyètọ́lá àti olùdíje tó gbé dání ìyún Bọ́lá Oyèbánjí tí wọ́n ní pé àwọn ń bọ̀ o ipe bí àwọn bá dé àwọn ó gbọ́n dànù ó ní ẹ rí i pé wọ́n lè rọ́kọ̀ ó ní débi pé wọ́n rí ọ̀kadà dà pé wọ́n rèpo sínú ọkọ̀ dé ibi tí wọ́n ń bọ̀ o ó ní torí pé kí ni gbogbo ìlérí akọ tí wọ́n ń ṣe ó nígbà tí ó bẹ di aago 2 sí 4 ní ọjọ́ 15 ó dẹ́rì pé wọ́n lè rí ibi dé sí gbogbo wọn ṣe ń lérí o ó ní gbogbo ohun tí wọ́n ń ṣe náà ó ní wọ́n ń gbèrò àti domi àlàáfíà ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí agbẹnusọ fún gómìnà ní ìpínlẹ̀ yìí ìyún Malam Ọláwálé Rasheed ló ṣàlàyé pé àwọn ẹgbẹ́ alátakò ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ètí ìṣẹ́gbẹ́ òṣèlú APC ó ní wọ́n ní gbogbo ọ̀nà ni wọ́n ń fẹ́ dá ìpayà sílẹ̀ àti pé kí wọ́n dá ẹ̀rù sílẹ̀ ní ara àwọn tí ó fẹ́ wá ṣe bẹ́ẹ̀ àwọn olùdìbò àwọn èèyàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn èèyàn gidi tó jẹ́ pé bí wọ́n ṣe wà àwọn olùdìbò ọ̀hún ló jẹ́ pé tí wọ́n Démọ́lá ni gbogbo wọn ni wọ́n gbé lọ́kàn láwọn àwọn èèyàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní ẹ wá jẹ́ ká wò ó gbogbo agbára òkè tán náà fẹ́ lò Malam Ọláwálé Rasheed tẹ̀ wájú ó ní ṣé ẹ gbàgbé ni ẹ ti gbàgbé fọ́nrán tó jáde ń jọ́ kìíní àná eléyìí tí ọ̀mọ̀wé Akin Ògúnbíyì sọ̀rọ̀ tó ní pé bàbá ti sọ pé kò sí àwọn àwòsànwó àwọn ọwọ́ mi ò sí nídìí àbò sí o ìjọ̀ǹkélébé ìjọ̀ǹkélébé wọ́n ní yẹn kọ́kọ́ ti kán wọ́n ní yẹn kan ó kọ́kọ́ ti bọ́ ní ọwọ́ wọn náà wọ́n ní sẹ́yìn àwọn méjèèjì tàjọ́ wá fẹ́ lọ sí fíìdì yẹn a máa nà wọ́n flat ọlọ́run ògúnrè. ọ̀dà ìdájọ́ ọwọ́ ni kì í ṣe ìdájọ́ ẹnu. èmi náà ìpínlẹ̀ Ọ̀ṣun lèmi náà ti bẹ̀rẹ̀ o ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀ṣun lèmi ó ti wá gbé o lẹ́ni o ní ata lánàá òde ilé ẹjọ́ gíga tó wà ní tó fìkàlẹ̀ sí ìpínlẹ̀ sílùú Òṣogbo olúùlú ìpínlẹ̀ Ọ̀ṣun ni ó ti pe báńkì àpapọ̀ èyí báńkì àpapọ̀ tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà o pé kó wá bí kó wá wí tẹnu ẹ o kí nìdí gan tí ò fi tẹ̀lé àṣẹ tí òun pa tóun ti pa o pé kí ó lọ san mílíọ̀nù kan ó lé ẹgbẹ̀rún lọ́nà 100 náírà o gẹ́gẹ́ bí owó fún ilé
àwọn àjọ tó ṣe kò kárí ètò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní fún ìgbésẹ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá tó gbé ní àwọn àyè ní àwọn àsìkò gbowó lọ́wọ́ wọn ni. wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ọ̀gá àgbà ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà àti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ìgbésẹ̀ tí wọ́n jẹ ọ̀hún ó ní kí ló dé tí wọn ò ti fi ìsan o wọ́n ní àwọn tó ń ṣe kò kárí ètò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun èyí ó sí ẹ̀kẹ́ o lábẹ́ alága wọn Asim Abioye ni wọ́n gbé ẹjọ́ ọ̀hún o ní ọjọ́ 12 oṣù kínní ọdún yìí o ni wọ́n gbé lọ sílé ẹjọ́ pé ẹ dákun dábọ̀ níwájú adájọ́ àìtì tẹ́wọ́gbadé o pé ẹ wo àwọn ẹjọ́ tí wọ́n ti dá níjọ́ níyìn o pé kí àwọn ẹni kí wọ́n jẹ wọ́n mọ̀ jẹ gbèsè ẹjọ́ ṣe ni adájọ́ wa ní ẹ mọ̀ ti jẹ gbèsè ẹjọ́ àwọn ti pa láṣẹ wípé kí ẹ lọ san owó yìí fún àwọn tí ẹ ṣe àlùbá fún o ni wọ́n ní àwọn tí ó sì ní ẹjọ́ jẹ́ ọ̀hún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun àti ọ̀gá àgbà orílẹ̀-èdè Nàìjíríà àti báńkì àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà o wọ́n ní àwọn ni wọ́n ní ẹjọ́ ọ̀hún jẹ́ o lórí mílíọ̀nù kan lórí 100 mílíọ̀nù náírà àti ẹgbẹ̀rún lọ́nà 100 náírà tí ilé ẹjọ́ wí o wọ́n ní ilé adájọ́ tí ó jẹ́ Adéfúnmilọ́lá Dèmí Àjàyí ni wọ́n ní wọ́n ti dá ẹjọ́ náà nílé ẹjọ́ gíga tó wà nílùú Òṣogbo ní ọjọ́ 17 oṣù kọkànlá ọdún fún iléeṣẹ́ fún àwọn àjọ tó ń ṣe kò kárí ètò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun fún àtàrí títì tí wọ́n lọ ti ilé ọ̀gbọ́n ní ọ̀gbọ́n tán lọ gbàgàdàgodo ńlá tí wọ́n sì lọ tì tán sì kó gba àwọn ọmọ iléeṣẹ́ ọlọ́pàá ní Bàbẹ̀sùwà tẹ́nìkan lọ dúró síbẹ̀ o pé ogun tó ní ṣe pẹ̀lú àjọ tó ń ṣe kò kárí ètò ìdìbò ti ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun pé wọn ò gbọ́dọ̀ ṣe nǹkan kan ní ọjọ́ 22 oṣù kejì ọdún 2025 tí wọ́n fẹ́ ṣètò sí ìdìbò ìjọba àbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun fún ìdí èyí o wọ́n náà ti tẹ ìgbésẹ̀ ọ̀hún wọ́n ní ìgbésẹ̀ ọ̀hún kò bá òfin mu rárá o wọ́n náà ti tẹ ẹ̀tọ́ ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun àti ẹjọ́ tó ń ṣètò kárí ètò ìdìbò wọ́n náà ti tẹ̀ wọ́n lójú o fún ìdí èyí ìgbésẹ̀ ọ̀hún ni adájọ́ fi wá ní kí wọ́n lọ san owó àwọn òbítíbitì owó mílíọ̀nù náírà ọ̀hún o kí wọ́n san mílíọ̀nù lọ́nà 100 náírà fún àjọ tó ń ṣe kò kárí ètò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti ẹgbẹ̀rún lọ́nà 100 náírà fún àwọn ọmọ ẹgbẹ́ wọn tí wọ́n fi tì mọ́lé nígbà náà lọ́hùn nígbà tí wọ́n náà fi òṣùwọ̀n fún wọn nígbésẹ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá gbé nígbà náà wọ́n ní kò bófin mu bí ti wù ọ́ mọ́. ẹ̀yin jẹ́ sáré bọ́ mu pápápá torí àkókò wa o èmi ti padà lu Àbújá nígbà tí ọ̀gá ọlọ́pàá yẹn Ọlátúnjí Dìṣù lọ́mọ ti ṣe bẹ́ẹ̀ lọ́gán pẹ̀lú ìbínú lọ́mọ ti àpúrúfú ẹ o ipe kí wọ́n yọ ọlọ́pàá ní ibi ìdànù kán ti gbé ó di fúnijẹ́gbọ́n kí ọmọ rẹ̀ ilé ẹjọ́ o kó lọ rè jẹ́jọ́ ìpànìyàn àti lílo agbára ńlòkulò lẹ́nu iṣẹ́ ọlọ́pàá wàá máa bí mi pé kí ló kọ ọlọ́pàá òkun gan ASP Nuhu Usman ló kọ rẹ̀ o ó ní wọ́n ní kó lọ rè kọjú bó ti ṣe pa afurasí kan ní Efuru nípínlẹ̀ Delta o wọ́n ní ìgbésẹ̀ tí ọlọ́pàá ìgbé ló burú jáde wọ́n ní tí ọ̀gá ọlọ́pàá sì pàṣẹ rẹ̀ yìí kò sẹ́yìn àbọ̀ ìwádìí eléyìí tí àwọn ìgbìmọ̀ tí ìmọ̀ ń jọmọ lọ́rẹ́ tó tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe lórí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani ọ̀hún níbẹ̀ náà ó ní ọ̀gá ọlọ́pàá Dìṣù ló ti bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Àbújá tó ní sọ ìgbésẹ̀ tí wọ́n gbé lọ́gán kò ṣàlàyé pé kódà òfin bẹ nípa ìbọn nílò wọn ní Usmanu ó ti lòfin bó ṣe lo ìbọn ọlọ́pàá ní ìlòkulò kódà àwọn ọlọ́pàá tí wọ́n ní wọ́n jọ wà nínú tíìmù àwọn tó ń jọ àtẹlẹ́yìn tó ní ẹ̀dá àpò ẹgbẹ́ mi dání tí òun náà ọlọ́mọdé aráàlú fẹsẹ̀ sí gbogbo wọn náà ní kán máa lọ àgòfọ́lóyù tàbí lónìí dáwọn tán ni dáwọn tán ni máa ní. àti gbogbo wọn náà. yọ pé òun lọ bí kan tí bóyá babajà yóò bá fẹ́ tẹ̀lé Ọlọ́run níjà sí rè. àmín. wọ́n ní gbogbo wọn ní kán lọ rè kojú ẹjọ́. tọ́ ẹ̀yin náà dáa báwọn. látàrí ètò ààbò tí ò tí ì ro tó tó pàápàá jọ ní ẹkùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ iṣẹ́ ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà mọ̀ ti ṣe ìpàdé ìdánkọ́kọ́ pẹ̀lú àwọn ìgbìmọ̀ ẹlẹ́nu méjìléníọgbọ̀n tó wá láti ìpínlẹ̀ Plateau tí ẹni tó sì jẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀hún èèyàn Kílẹ̀bù Mùtúwáǹgì tó sì kó wọn sòdí o nígbà tí ààrẹ bẹ̀rẹ̀ sí ní bá wọn sọ̀rọ̀ nílẹ̀gbẹ́ ààrẹ tí ń bẹ ní ìlú Àbújá o ló wá ń ṣàlàyé pé ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Plateau ààrẹ ni ó ń kó ní ominú gidigidi o pé kí ni tí ń ṣẹlẹ̀ gan-an tí ò bá sáṣe nídìí ìṣẹ́kìn déédéé ṣẹ̀ kí wọ́n á ní tó ṣẹlẹ̀ tó fi wá di pé ètò ààbò nípínlẹ̀ Plateau ó fi wá rí bó ti lóun rí gómìnà lábẹ́ ìṣàkóso rẹ̀ wọ́n ní gómìnà wá ṣàlàyé pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu á pe gómìnà gan
gan pé kó wà o kí ni ọgbọ́n kí wàá ní ọ̀nà àbáyọ kí wọ́n lọ mọ̀ wọ́n gbọ́dọ̀ mọ àwọn tí ń ṣẹlẹ̀ nínú tó ń lọ́wọ́ sí ìdí àti àwọn ìdí tó fà á pé torí pé o ibẹ̀ ni wọ́n ń gbé ibẹ̀ ni wọ́n ń sùn ní tó fà á tètò ààbò fi rí bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ mọ̀ o nígbà tẹ́nìkan náà tó ń sọ̀rọ̀ lọ́wọ́ tó ń gbẹnu àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ ó ní ààrẹ dákúndábọ̀ ṣé ẹ rí tí a ti mọ̀ pé ìtàkùn kan tó so egbè náà ló so légédé o ìtàkùn tó so ètò ààbò tí ò fi dúró déédéé o iná ni ìtàkùn pé àwọn ìdẹ́yẹsí ni pé ẹlẹ́yàmẹ̀yà ọ wà ń bẹ o tá a nílùú àwa la nílùú ẹ̀yin kọ́ lẹ nílùú wọ́n ní èyàn ọ wà ń bẹ o wọ́n ní jẹ ẹ̀sìn ọ wà ń bẹ wọ́n ní jẹ ẹlẹ́yàmẹ̀yà gan ọ wà ń bẹ wọ́n láwọn fúlàní darandaran gan ló ti sọ̀rọ̀ àwọn di darandaran wọ́n ní tiyan gan ó tún wá lé kéńkà wọ́n ní lọ́wọ́ àfà tí gbogbo ẹ̀ fi wá fọ́jú pọ̀ tó gbogbo ẹ̀ fi wá dàpọ̀ padà tí ẹsẹ̀ èèyàn fi dàpọ̀ mẹ́sẹ̀ ẹranko èyàn ní ìpínlẹ̀ Plateau o bẹ́ẹ̀ wọ́n ní ààrẹ ní eléyìí tó tiẹ̀ wá jọ ń lójú ni ẹ rí i pé ń jẹ́ òní ti mọ̀ wá o ètò ọ̀sẹ̀ ní ọjọ́ 29 oṣù kẹta ọdún tó kọjá yìí ní ìjọba ní Anguwaru Kuba èyàn láàríwá pa Jọ́ọ̀sì tí solúlu ìpínlẹ̀ Plateau o mọ́gà ìṣó ń gbọ́ gómìnà ààrẹ mọ̀ ní ọmọ ìjọ ń lójú o wọ́n ní fún ìdí èyí o ó ti tó àsìkò tó gẹ́ o ẹ lọ wá ọ̀nà àbáyọ sí o lára àwọn tó wà ń bẹ̀ lẹ́ni tó jẹ́ wọ́n pọ̀ wọ́n gírin gbogbo àwọn tó ṣe gómìnà títí nípínlẹ̀ Plateau gbogbo wọn náà lọ́wọ́ à ń bẹ̀ o ààrẹ ọ̀sà ẹ̀rọ ẹni tó jẹ́ gómìnà tó ń lògbà lọ́wọ́ pé lọ́kọ́ lọ ọgbọ́n àtinúdá kó sì béèrè lọ́wọ́ àwọn tí wọ́n ti ṣèjọba rí o kí ni ọ̀nà àbáyọ láti rí kí ètò ààbò kóró tó ń bẹ̀ ó sì fi ó bọ́wọ́ lu bílíọ̀nù 2 náírà fún gbogbo àwọn tí àjálù ti jálù pàápàá jùlọ tí eléyìí tó wáyé ní Anguwaru Kuba ń pé kí wọ́n lọ fi fún wọn gẹ́gẹ́ bí owó òtura. ẹ̀yin baálẹ̀ ẹ̀yin mọ́gàjì. àdó ààrẹ lèmi náà wà yìí o bẹ́ẹ̀ làárẹ̀ ní baálẹ̀ mọ́gàjì ọ̀làdé kí ló dé náà ẹ lọ fọkàn balẹ̀ bẹ́ẹ̀ lè ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́mọ ti sọ̀rọ̀ tó ro àwíjàre tó sì ṣe bẹ́ẹ̀ tó ní ẹ̀kú òǹdí ìdòjè lórí eléyìí tí àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n ń gbé kí ipe gbèsè ọmọ tí ọkọ̀ Nàìjíríà mọ̀mọ́rẹ́ lójú agbami yìí o ipe gbèsè ó ṣeé ṣe kí gbèsè kí ọmọ ti bọnú odò odò ràmọ́ kiri odò rà ó lé kó. láǹgbàsà ni wọ́n ní látàrí bí wọ́n ṣe di eléyìí tí wọ́n ní ìjọba àpapọ̀ ń yá owó lọ́tún wọ́n ń yá owó lọ́sì o wọ́n náà lọ lẹ Gẹ̀ẹ́sì wọ́n fi àpòrú owó wá wọ́n ní wọ́n tún ti fẹ́ lọ Amẹ́ríkà láti lọ rè tún gbowó o kí ló dé òun mọ̀ ní ààrẹ mọ̀ sọ̀rọ̀ léyìí o. gàjí kí láàrẹ wí. ààrẹ wá ṣàlàyé ọ̀rọ̀ pé ṣe rí gbogbo ní tí ẹ̀yìn èèyàn ń gbé kì í kò mọ̀ tó ti ọ̀gẹ̀dẹ̀ mọ̀ ní kò mọ̀ tó ń tí ayọ̀ àdá sí tó bá jẹ́ pé kò yé yín màá ṣàlàyé fún yín bí wọ́n ṣe máa ń ṣe ètò ìjọba jákèjádò àgbáláyé ṣe rí ní gbogbo orílẹ̀-èdè náà ó ní àwọn èèyàn tí ìjọba ti máa ń yá owó tó bá ṣe yá owó káàkiri orílẹ̀-èdè àgbáláyé tí yín lọ́kàn sí yín ló jẹ́ máa pariwo bẹ́ẹ̀ wọ́n máa ń yá owó láti fi fún ìrọ̀rùn wá sórílẹ̀-èdè náà láti lè jẹ́ kórílẹ̀-èdè ó máa tètè gbèrú sí i kódà gbogbo ibi tí ọba ti lanúlẹ̀ tó ganúlẹ̀ tí ó nílò owó ibẹ̀ gbogbo ẹ̀ náà ni wọ́n fi dí tí wọ́n fi ṣe àwọn àtúnṣe iṣẹ́ àkànṣe kọ̀ọ̀kan ó ṣàlàyé ọ̀rọ̀ pé tí gbogbo owó tá à ń gbà yìí gan kì í ṣe pà ń gbà á láti lè fi ṣe bẹ́ẹ̀ pé a fẹ́ máa fi máa ra wẹ́wẹ́ bí ọpẹ́ kì í ṣe pé a fẹ́ fi rà pápá nù à ń fi owó yìí a fi ń tún ìlú ṣe fún ìdàgbàsókè ìlú ni ẹ ti lọ fọkàn yín balẹ̀ bí ètò ìṣèjọba ṣe rí ní everywhere nìyẹn kẹ láwọn orílẹ̀-èdè mìíràn náà tó tún dàgbà jù á lọ àwọn náà tún lọ wọ́n tún lọ lè gba owó níbi àsùnwọ̀n tí gbogbo wájọ mọ̀ tá a jọ ń gba owó bẹ́ẹ̀ tá a bá wá gba tiwa kí ló dé tẹ́ ẹ lọ sinmi irú mọ́ ẹ dákẹ́ irú mọ́ àsìkò wa ló dé ìgbà yìí ló dé bí orin Ṣínà Peter ó ní ààrẹ fi ṣàlàyé ọ̀rọ̀ fún àwọn èèyàn. nígbà tó ní kò sódéèdè tí ìyàwó ṣé àwọn orílẹ̀-èdè tá ti lọ yà sáwọn náà tó yára wọn lówó ni. ó ṣeé ṣe sọ ma pé ẹ̀mí tí ń bẹ́ǹdì owó ẹ̀mí tí ń bẹ́ǹdì owó bí náírà kan bá bọ́ ẹ̀là kó rẹ̀ ní ìṣe ọmọ gbọ̀n. iná ni òye mi àlásìkò èmi ti bọ́ sínú ẹgbẹ́ òṣèlú ń tèmi o ẹgbẹ́ òṣèlú ADC ni mo sì ń wò táwọn méjèèjì ti ṣe bọ̀ mí lọ́wọ́ kí n bọ̀ lọ́wọ́ o ní tí wọ́n wá mú wá ń bẹ̀ ni pé o ńṣe ni wọ́n ti wá ṣàlàyé oyún African Democratic Congress o ni wọ́n ti wá ṣàlàyé wípé kò sí tó le o pé sùúrù lọ gbà o látàrí ìdájọ́ tó wáyé tí ilé ẹjọ́ gíga
nílùú Àbújá o tí adájọ́ Joyce Abdulmalik tí ó sì ti fagilé yíyan àwọn kan gẹ́gẹ́ bí alága tí wọ́n sì ṣèbúra wọlé fún wọn o káàkiri ìpínlẹ̀ àtàwọn olóyè wọn èyí jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà o wọ́n ṣe ṣàlàyé wípé látàrí ìdájọ́ tó wáyé ọ̀hún o pé gbogbo àwọn gbìmọ̀ olóyè tí wọ́n yàn láìṣe wípé àsìkò tí àwọn tí ó wà ń bẹ̀ pé àsìkò tí wọ́n ti tẹnubodò àsìkò tí wọ́n ti pé àsìkò wọn ò pé àsìkò tó yẹ káwọn ó lò ó sì wà ń bẹ̀ wọ́n wá tún kó àwọn adarí míì wọ́n kó wọn wá ṣùgbọ́n tí wọn ò tí ì ṣèbúra wọlé fún wọn ó ní àwọn adarí tí wọ́n kó wọlé tí wọn ò ti ṣèbúra wọlé fún wọn ti wá fagilé ètò ìgbésẹ̀ láti yàn wọ́n àwọn ẹgbẹ́ òṣèlú ADC ọ̀sà ìfòhùn léde wípé ọ̀rọ̀ tí ilé ẹjọ́ sọ tó sì paláṣẹ yìí o pé àwọn wàá lọ fi ẹsẹ̀ òfin àwọn bẹ̀rẹ̀ sí lọ mọ́ fi wò ó nítorí wípé àwọn ti pe àwọn tọ́mọ̀ nípa òfin lọ́dọ̀ àwọn o tí wọ́n sì bá àwọn jọ fojú ojú wo o torí ìsìn wò báyìí kòròwò náà ní o wọ́n ní àti wípé ọ̀rọ̀ ti wá gba sùúrù o nítorí pé ẹ̀fún tó bá ti bà lé ní ráúráú sùúrù la fi pa o nítorí pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyìí la fi pàmùkúrú pẹ̀lẹ́ o ẹni tó ń fòun léde ẹnlẹ́ni tí ó jẹ́ agbẹnusọ ẹgbẹ́ òṣèlú ADC jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà èyí Malam Bọ́lájí Abdullahi ló ń ṣe àlàyé bẹ́ẹ̀. lórí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú ADC kí wọ́n ti wọnú òṣèlú lọ mo mọ̀ pé ọ̀fẹ́ fàmì lọ ilé ẹjọ́ tí ó ga jùlọ nílẹ̀ yìí òun náà ni ilé tó gbé ìgbẹ́jọ́ kalẹ̀ lánàá òde yìí o lórí ọ̀rọ̀ ta ni ó ṣàdarí nínú ẹgbẹ́ òṣèlú ADC kódà àtẹgbẹ́ òṣèlú PDP o wọ́n ní ìgbà táwọn oníròyìn tí wọ́n tún fi wo ojútò ilé ẹjọ́ tó ga jùlọ òun ní àná òde yìí náà torí tí wọ́n mọ̀ tún kọ́ bẹ̀ pé gbogbo rẹ̀ pé abala kan náà dá ní àná òde yìí wò wọ́n ní ó ti wá ṣàfihàn pé lórí ọ̀rọ̀ bí ẹbẹ̀ tí àwọn tó ń darí ẹgbẹ́ òṣèlú náà táwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n pè pé wọ́n mọ̀ gbé ìdájọ́ kalẹ̀ náà ní òní o tó bá ti di ọ̀sán òní lásìkò tí ọba ń ṣe jẹ́ ìwí tiẹ̀ ń o wọ́n ní bí baálẹ̀ bá ń ṣe jẹ́ ìwí tiẹ̀ lọ làwọn yìí náà mọ̀ wí tẹnu wọn ní ilé ẹjọ́ tó ga jùlọ tí wọ́n ní ó ti fi hàn àjúṣáká pé lórí ìpẹ̀jọ́ eléyìí tí ẹgbẹ́ òṣèlú ADC gbé kalẹ̀ àti tí ń jà rìnrìn òun ni wọ́n ní wọ́n ń ṣe ìdájọ́ lé lórí lónìí bákan náà pẹ̀dájọ́ kan lẹ́gbọ́n lánàá wò ìtúntẹ̀ iwájú o wọ́n wá sọ àlàyé pé lórí ti ẹgbẹ́ òṣèlú PDP wọ́n sọ àkókò tí ìdájọ́ tiẹ̀ yóò wáyé lónìí ṣùgbọ́n wọ́n ní kó tó da aago méjì ọ̀sán òní ADC ó ti mọ bí wọ́n lọ. ó dà báwọn egbò tó ti wà nílé ẹjọ́ jẹ́mi náà tún délé ẹjọ́ èmi ò sí ilé ẹjọ́ o mo múrò yìí ilé ẹjọ́ wà ní ọ̀dà jẹ́mi náà múrò yìí lè wá láti ilé ẹjọ́ náà gẹ́gẹ́ bí ìgbẹ́jọ́ tó ń lọ lọ́wọ́ tó sì wáyé ní àná ní àtàrí pé àdìtẹ̀gbàjọba wọ́n fẹ́ yẹ àgẹ̀mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu nídìí o àwọn mẹ́fà tí ajé ọ̀rọ̀ ń síwọ́ lórí tí wọ́n sì ń jẹ́jọ́ lọ́wọ́ iná mọ̀ tún ti wọ́ tuurutu lọ ilé ẹjọ́ lánàá òde yìí o nígbà tí ẹni tí ó bẹ̀rẹ̀ sí ní jẹ́rìí àwọn ajẹ́rìí ọ̀kan ọ̀jọ̀kan tó bẹ̀rẹ̀ sí ní yọjú ẹni àkọ́kọ́ tó kọ́ yọjú ó ní òun jẹ́ ọmọ ológun láti iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n kò fi orúkọ rẹ̀ léde o ó ní hehehe ni wọ́n pe orúkọ arákùnrin ọ̀hún o ó ní òun jẹ́ ọ̀kan lára àwọn tí ó lọ ṣe ìwádìí nígbà tí wọ́n ó lo tí ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀ nígbà náà tọyún Olúyẹdé tó ṣàlàyé wípé àwọn mọ̀ ń gbọ́ ọ̀rọ̀ kan tí ó mọ̀ ń jà rìnrìn pé àwọn kan fẹ́ yẹ àgẹ̀mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu nídìí ó ní bẹ́ẹ̀ ni wọ́n yàn wọ́n tó ń sì lọ ó nígbà tí wọ́n ó rí làwọn rí pé ẹni tó jẹ́ Colonel AA Maraj òun ló kó wọn sòdí o òun ló sì ń gbìyànjú láti òun ló kó àwọn ìgbìmọ̀ tán gbìmọ̀ràn ọ̀tẹ̀ òun olókùn wọn sòdí o ẹni náà tó náà tún wá láti àwọn ìgbìmọ̀ tó ń wúrí sí ìdájọ́ tí orúkọ rẹ̀ jẹ́ Rótìmí Oyèdépò èyí agbẹjọ́rò àgbà lòun náà tún ṣe àlàyé ó ní lóòótọ́ ni àwọn ẹ̀rí o ó nítorí pé ẹ̀rí mọ̀ jẹ́ ǹso ó ti wà tó fi lélẹ̀ pé lóòótọ́ àti lódodo ni pé Colonel Maraj ó gbìyànjú ó sì gbìyànjú láti yẹ àgẹ̀mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ní báwọn ṣe gbọ́ ni làwọn lọ sínú ilé rẹ̀ àwọn ìwé pélébé ni làwọn wá rí níbẹ̀ níbi tí àwọn ti wá rí oríṣi àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ ni àwọn gba fóònù tó jẹ́ Samsung tó jẹ́ ti arákùnrin ọ̀hún làwọn bẹ̀rẹ̀ sí ní gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ làwọn gbé fáwọn tọmọ ti fún tẹ̀dọ̀ tọmọ bọ́n ṣe lè tú inú fóònù tán lè tú wò nígbà tí wọ́n rẹ̀ sí tú wọ́n ní àwọn ẹ̀rí táwọn rí ńbẹ̀ wọ́n lọ́mọ̀ lágbára pọ̀ wọ́n nínú ìwé pélébé wọ́n ti kọrúkọ àwọn tí ó ṣe pé wọ́n ò kọ́ lọ ṣekú pa lọ́gbọ́n tí wọ́n bá ti yìnbọn pa o ibi tí wọ́n ti dúró wọ́n ní nípínlẹ̀ Niger ibẹ̀ ni àwọn ọ̀gá àgbààgbà lẹ́nu iṣẹ́ ológun ló pọ̀ sí jù ibẹ̀ ni wọ́n kọ́kọ́ lọ gbó ni wọ́n yabò wọ́n bẹ̀ tí wọ́n yanjú wọ́n wà á dí gbogbo àwọn ẹnu lóró lọ́lọ́kan ọ̀jọ̀kan èjèèjì gbogbo ìgbésẹ̀ tó fẹ́ gbé bí wọ́n ṣe máa ṣe wọ́n ní lọ́wọ́ nínú ìwé pélébé èyí tí àwọn bá àkọọ́lẹ̀ rẹ̀ nínú
ilé kọlẹ̀ màrájìun wọ́n ní kọ́dà yàtọ̀ sí èyún gan wọ́n ní àwọn rí i pé bí owó ṣe ń jáde láti ilé báǹkì kan wọ́n ní ẹni tí ó ṣe agbátẹrù bó ṣe ń jáde lẹ́ni tó ti fìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Bayelsa ìyún Temple Silva wọ́n ní kódà òótọ́ náà tún wà ní ẹjọ́ tó náà sì ń gbọ́ tí ń gbọ́ ogun bí wọ́n ṣe ń sọ̀hún pé òun gan wà ń bẹ̀ pé ó sì ṣe àlàyé kódà wọ́n tún ṣàlàyé pé báǹkì kan tí wọ́n lò tán pé wọ́n tún forúkọ báǹkì ọ̀hún léde tí owó lónìrànràn tó ti ń jáde Mọ́gàjí ọ̀rọ̀ pọ̀ bí ẹni tó jẹ́ Oyèdépò tó ń ṣàlàyé ó ní kódà nígbà ó ní owó tí àkọ́kọ́ tí ọkọ̀ jáde ní ọjọ́ kọkàndínlógún oṣù kẹsàn-án ọdún 2025 wọ́n ní mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún ni lẹ́yìn ìgbà náà ni àwọn owó bẹ̀rẹ̀ sí ní jáde lónìrànràn nínú àsùnwọ̀n ọ̀hún tí ilé báǹkì kan tó sì dárúkọ báǹkì ọ̀hún pé ibẹ̀ ni owó ọ̀hún ti ń jáde o lẹ́yìn eléyìí wọ́n ṣe ṣàlàyé pé wọ́n ti ra ọkọ̀ tí wọ́n fi ṣe tí wọ́n máa lò lásìkò náà wọ́n sì ti lọ gba àwọn ọkọ̀ náà níbi tí wọ́n kó wọn pamọ́ sí o wọ́n ní kódà bá ilé hòtẹ́ẹ̀lì méjì ni wọ́n ti ń ṣèpàdé gẹ́gẹ́ bí Greenland apartment àti lọ́ọ̀kì l'Àbújá ibẹ̀ ni wọ́n ti ń ṣe ìpàdé o ibẹ̀ méjì ló ṣèpàdé àwọn ti lọ gba rìsíptì ìpàdé tí wọ́n ṣe àti gbogbo àwọn tó jókòó ń bẹ̀ gbogbo wọn pátátá làwọn ti fi léde Mọ́gàjí ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ wọ́n kàn gẹ̀rẹ̀gẹ̀ àmọ́ lọ́n ṣe orúkọ wo tiẹ̀ sí nínú àwọn tí wọ́n kọ́kọ́ wá bá nígbà tí wọ́n bẹ̀rẹ̀ èyí la fi dúpẹ́ wọ́n ṣe ìṣàlàyé wọ́n lá ẹ̀rí pọ̀ lórí ìrànràn àwọn ajẹ́rìí kìíní ajẹ́rìí kejì ajẹ́rìí kẹta ni wọ́n wá jẹ́jọ́ lábẹ́ ìdájọ́ lábẹ́ ìjẹ́jọ́ tó ń lọ lọ́wọ́. ó dà jẹ́ nsáré dẹ́pìlẹ̀ Ọ̀yọ́ torí ó dà pé ọmọ ìlú fẹ́ lu aago ajé o àkókò wa ti tún ti lọ pẹ̀lú gómìnà tí ń bẹ lórí àpèrè nípìnlẹ̀ Ọ̀yọ́ ìyẹn Ṣèyí Mákindé lọ́mọ ti tètè paná ọ̀tẹ̀ kan tó mọ̀ fẹ́ rútú jáde ní inú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o nígbà tí ó ń ṣàlàyé ọ̀rọ̀ torí ṣàlàyé fún wọn pé kí wọ́n mú ti ẹ̀sìn kúrò lórí ọ̀rọ̀ òṣèlú nígbà tí àwọn kan déédéé dìde tán ní ẹ̀sà ẹ̀já sọ̀rọ̀ ti ibi tọ́rọ̀ wà o látọdún 2015 òun ni àwọn ọmọ lẹ́yìn Kristi tó jẹ́ onígbàgbọ́ nínú iṣẹ́ òṣèlú náà ti di sẹ́nétọ̀ kẹ́yìn o wọ́n ní látìgbà náà ló ti jẹ́ pé mùsùlùmí ní ṣe sẹ́nétọ̀ Nurudeen sẹ́nétọ̀ Muniru sẹ́nétọ̀ Baálẹ̀ o wọ́n ní kò tí ì sí sẹ́nétọ̀ Esther rárá láti ọdún 2015 ni wọ́n wá ní kí Mákindé kí ó jẹ́ kí gbogbo wọ́n jẹ́ kí onígbàgbọ́ kó lọ ní lẹ́bù tá a wà yìí. Mọ́gàjí. bẹ́ẹ̀ ni gómìnà bámọ̀ sọ̀rọ̀ o tó ní ẹ ṣe gan gbogbo ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ Ọ̀yọ́ o ẹ dákun ẹ já sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà o ẹ má jà fi ọ̀rọ̀ ẹ̀sìn ẹ má fi ọ̀rọ̀ ẹ̀sìn bọ́dún òṣèlú rárá bó ti wò ó mọ bẹ́ẹ̀ ti ṣe fẹ́ mọ sọ́hun ó ní inú ti fẹ́ mọ bí mi o ó ní ṣé gómìnà ti jẹ́ kìrìsìtẹ́nì nípínlẹ̀ Ọ̀yọ́ ni ẹ mọye gómìnà tó ti jẹ́ kìrìsìtẹ́nì nípínlẹ̀ Ọ̀yọ́ ni ẹ mọye àwọn sẹ́yìntàn tó ti jẹ́ kìrìsìtẹ́nì nípínlẹ̀ Ọ̀yọ́ ni ẹ dákun ẹ mọ̀jà dá wa lálẹ́ o ẹ mọ̀jà dá wa lálẹ́ o ẹ jẹ́ mú ọ̀rọ̀ ẹ̀sìn kúò nínú pé mùsùlùmí ni baálẹ̀ ẹ̀hún ni ẹjọ́ lọ onígbàgbọ́ ni ó bí o ò ní ẹjọ́ ṣe o ò ní nítòun o ẹ̀ tó bá kọjú òṣùwọ̀n ò ní ó lọ o bó bá jẹ́ Jasper aláwo ni ó lọ ò ní kó wá lọ o ò ní torí pé mi ò fi ẹ̀sìn ṣe bó ti wù kọ́ mọ ẹ mọ̀jà ti ọ̀rọ̀ ẹ̀sìn bọ ọ̀rọ̀ òṣèlú rárá ẹ dákun mi ò fẹ́ wà láǹpẹ̀lẹ̀ Ọ̀yọ́ bí Mákindé sì bá ń sọ̀rọ̀. ọ̀dà báwọn Tìmílẹ́yìn kí ló ló ní fún wa. ó ní òsì o ọ̀dà nígbà tó ti kí wọ́n bo eléyìí lórí ọ̀rọ̀ àdíje sípò ẹ sáré mú ìwá nípínlẹ̀ Èkó ẹni tí ó ti fìgbà kan díje sí ipò gómìnà ní ìpínlẹ̀ Èkó nínú abẹ́ ẹgbẹ́ òṣèlú PDP nígbà náà torúkọ rẹ̀ ń jẹ́ Ọlájídé Adédìran tí ó gbé èèyàn sì mọ̀ sí Jàǹdọ́ o nílò òun náà mọ̀ tó ti wá di gbàdàgbọ̀n ẹ̀ tó ti gbéra tó ti kó gbẹ ẹrù ẹ̀ tó ti di wọ̀nú ẹgbẹ́ òṣèlú APC o ó ti pẹ́ lóun náà mọ̀ ti wá nítọ̀ àní òsì o òun lérògbà kó tó di pé òun lọ nú ẹgbẹ́ òṣèlú APC o èròǹgbà ó sì dandan kó ṣe o ló wá fi ní àní òun fi wá múra ló gbéra tán o ó sì lọ gba fọ́ọ̀mù lánàá òde yìí o. ó di méjì. fọ́ọ̀mù tí ó fi díje sí ipò gómìnà láì tiẹ̀ fi pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti nawọ́ sókè pé Ọbáfẹ́mi Hamzat o òun ní ọ̀jẹ̀ tó jẹ́ gbákejì gómìnà tó ń lògbà lọ́wọ́lọ́wọ́ yìí o pé òun ní ọ̀jẹ̀ gómìnà o ní àná òde yìí nígbà tí Jẹ́ǹdọ̀ tó bẹ̀rẹ̀ sí ní nawọ́ sókè tó sì na fọ́ọ̀mù sókè tí mò ń wò lọ́ọ̀kan báyìí o ló ní òun mọ̀ọ́mọ̀ ṣe ìgbésẹ̀ ọ̀hún o láti lè jẹ́ kí èròǹgbà ọ̀hún tó ń fi wá síbẹ̀
kó jíjẹ mímú ṣẹ ni o láì fi èyí tó ti wà ńlẹ̀ tó láì fi pe o. ó ní iṣẹ́ lóòótọ́ ni wọ́n ní ẹgbẹ́ òṣèlú APC ó ti wà ń bẹ̀ tó sì ti ní ìlànà ṣùgbọ́n ó gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí òfin orílẹ̀-èdè Nàìjíríà yìí eléyìí tí ó ní ṣe pẹ̀lú ètò ìdìbò tí àtúntò sì ti di bá lọ́dún 2026 o pé láti ní èròǹgbà tòun sẹ́yìn kó wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ́ ní èròǹgbà ẹ̀ bó ṣe ní lọ́dún 2023 nu. owó àti Fúnkẹ́ ni Fúnkẹ́ Akíndélé. kí èròǹgbà àwọn kó tó lè jọ ni lòun fi gbìyànjú tó sì gbé epo tó ń gbé ìgbésẹ̀ ọ̀hún o láti lè gba fọ́ọ̀mù ọ̀hún o ó lòun ò sì ní sẹ́yìn ṣùgbọ́n o pé ó ti kí gbogbo wọn gbọ́ nípínlẹ̀ Èkó lóòótọ́ ni gómìnà lóòótọ́ ni ààrẹ ti sọ pé báyìí ni o òun ò takun tí àwọn aláṣẹ àti apàṣẹ bá sọ tó bá ní ẹni náà ni o ṣùgbọ́n gẹ́gẹ́ bí òfin àwọn gbọ́ lọ ṣe primary láìsí gbọ́n fẹ́ nìkan kalẹ̀ tí wọ́n bá bàbá sì wà ní náà bẹ́ẹ̀ náà ni o bàbá wíwù náà ni o wọ́n bàbá wíwù náà ni o gbogbo tí ó bá ṣẹlẹ̀ òun náà lù wọ́n gbà. ṣé wọ́n wà dá owó fọ́ọ̀mù para ni. tọ òun ló yẹ fún ó yẹra rẹ̀ fúnra rẹ̀. ọ̀dà o tí wàá gbé ilé iná o mínísítà tẹ́lẹ̀ rí fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ìyẹn Yusuf Maitama Tuga o ó ní wọ́n ní àwọn náà wọ́n ti kóra jọ o pẹ̀lú àwọn tiẹn àwọn yìí náà bá sì lọ níbo ló dà ó di ọ́fíìsì ẹgbẹ́ òṣèlú APC ní bóṣí náà ni wọ́n bá lọ rèé ra fọ́ọ̀mù ìdíje sípò gómìnà ìpínlẹ̀ náà o ṣé owó mọ̀dàmọ́dà tí bàbá ń bàbá tí ó tùjọ tí lọ bí 50 mílíọ̀nù náírà òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n kó ó di ran láyọ̀ ọ̀dà mẹ́wàá nù rẹ̀ ó di ibi tí wọ́n ti gba fọ́ọ̀mù o bàbá ní ìdí táwọn fi kọ̀wé fi sẹ́lẹ̀ fi pòólẹ̀ nínú tèṣèjọba ààrẹ náà ni pé àwọn fẹ́ wá darí ìpínlẹ̀ Bauchi àwọn ti ní ìrírí gẹ́gẹ́ bí mínísítà nílẹ̀ èé àwọn sì ti mọ̀ pé ó níbi tí ó kù díẹ̀ sí ní ìpínlẹ̀ náà tí àwọn gbọ́dọ̀ náró tí yóò fi dúró ṣinṣin èyí díre táwọn fi wá wò pé pẹ̀lú ìrírí àwọn àti ètò ìṣèjọba táwọn ti ṣe é bọ̀ látẹ̀yìn pé àwọn àwọn tí ó sì tọ́ sáwọn náà láti jáde dupò gómìnà ní ìpínlẹ̀ Bauchi náà bá lọ fi owó rọ̀gùrọ̀gùn àti owó tó ti fi pamọ́ títí tó ti wá tó 50 million naira 50 mílíọ̀nù náírà wọn lọ rè fi gba fọ́ọ̀mù. tọ́ ó dà bẹ́ẹ̀ náà àtọ́rí 50 mílíọ̀nù náírà òun bẹ́ẹ̀ lọ́ọ̀ mi jẹ́ mo tiẹ̀ rí mo sì mọ̀ pé bàbá tí kù láyé àjẹrán tó jẹrin lọ. tọ́ ó dà ṣé mo lè wá àbí àsìkò tí kò wọ́n papá mọ́ra ni. àdìgbò ti lọ. ètò mo fẹ́ mélòó láti ìpínlẹ̀ Ondo ni o ni wọ́n ní látàrí pé àmọ́ fi ọmọ òye lẹ̀ láì látakò àìfọmọ òye lẹ̀ lálátakò ni wọ́n ní àwọn nǹkan mọ̀ ti ní kọ́mọ̀ ṣeé ṣe o kọ́mọ̀ jọ lóńdó torí pé bẹ́ẹ̀ bá tiẹ̀ wá gbé wọ́n ní àwọn ẹgbẹ́ ọ̀hún gan nínú ẹgbẹ́ òṣèlú APC náà ni o ṣùgbọ́n wọ́n pera wọn ní àwọn PT wọ́n ní àwọn tó ń ṣe dandan pé kí wọ́n pera wọn ní PBAT mandate headers fúnra ni wọ́n pè wọ́n nípínlẹ̀ Ondo ni wọ́n á fòun léde o pé lóòótọ́ ni wọ́n fún gómìnà láṣẹ láti lè mú ọmọ oyè sí ipò ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ o wọ́n ní ṣùgbọ́n kí wá ṣe pé gómìnà wa lo àṣẹ ò ní ọ̀tẹ̀ gíṣàgbà ni ó wà mọ́ ọmọ oyè láìsí pé ó kàn sí gbogbo àwọn aláṣẹ tọ́rọ̀ kàn ẹni tí ó ń sọ̀rọ̀ lórúkọ wọn òní Démọ́lá Ìjàbí yìí o ló bẹ̀rẹ̀ sẹ́ni ṣe àlàyé o níbi tí wọ́n ti ń kópa tó sì ń ṣe ìtọ́jú fún àwọn arúgbó ibi tó lé ẹgbẹ́ ẹgbẹ̀rún 3 níye lọ́fẹ̀ẹ́ nípínlẹ̀ Ondo tí wọ́n ń tọ́jú àwọn tó ní àrùn tó ṣúgà o àwọn tó lẹ́jẹ̀ ríru o àwọn tó ní kíní ètí ń ṣe tabẹ́ o àti olóríṣiríṣi o àwọn tó ní kíndìnrín òkúta inú kíndìnrín o oríṣiríṣi àwọn àrùn ní gbogbo bámbá tó sì ti ń tọ́jú wọn ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé pé lóòótọ́ ní ìpínlẹ̀ Ondo tẹ́yẹ̀ kan bá kàn lóhùn ó ṣe òun ó gbégbésẹ̀ pé ẹgbẹ́ ti fọwọ́ sí òfin sì ti fààyè gbà ó pé kákan mọ́ ọmọ oyè kan ó bá hùwà tó bá mu nímù tí ọ̀bá tọ̀nà tó bá mu nímù tí ọ̀bá bójúmu gbogbo ẹ̀ yọ ọ lẹ̀ ò yóò sì lẹ́yìn. ẹ̀yin ní èmi náà sáré sọ ti olùdíje sípò gómìnà ní inú ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Èkìtì o ìyún Wọlé Olúyẹdé o lọ́mọ tí lọ́ọ́ rè bá àwọn èèyàn tí ń bẹ níjọba ìbílẹ̀ Ẹ̀dá Oníyọ̀ àti Ìlẹ́jẹ̀ Méje níjọba ìbílẹ̀ náà nípínlẹ̀ ọ̀hún lọ́ọ́ rè bá wọn kẹ́dùn o lórí ìkọlù tí wọ́n ṣe sí àwọn ọmọlẹ́yìn Kristi dáàpọ̀ tí wọ́n ń ṣe ìsìn ní ilé ìsìn o lẹ́yìn tí ó mú ẹ̀mí python wọ lọ ní inú ìsìn ọ̀hún ó ṣàlàyé ọ̀rọ̀ ìlànà òde èé tó sì bẹnu àtẹ́lu ìkọlù náà ó dé yìí ló jẹ́ kó wò ṣẹ́wélé ètò ìpolongo ìbò lẹ́lẹ́yìn tí òun ṣe lọ́wọ́ o tóun sì lọ mórílé ilé àwọn tí ìṣẹ̀lẹ̀ òun ṣẹlẹ̀ sí láti lọ rè bá wọn kẹ́dùn tó sì sọ wípé Ọlọ́run yóò tù wọ́n nú ó ní gbogbo kíní èé yóò kù dìtàn bó bá dọ̀la o lòun náà bá tún máa ń ká sí ìfù
ìbànújú ó tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ ló mọ̀ ṣe ní láàánú ó tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀. ìkan náà wà níbi tó ní í ṣe pẹ̀lú èèyàn nípínlẹ̀ Kwara ìlú Fẹ́ńrà nípínlẹ̀ níjọba ìbílẹ̀ Káyàmọ́ ìlọ́mọ̀ ti ṣẹlẹ̀ nípínlẹ̀ Kwara o níbi tí àwọn ajínigbé tán ti ya bòlú bí lóru o níbi tí àwọn èèyàn nígbà tó ń dùn máwọn èèyàn tí wọ́n sì bọ́ síbẹ̀ tán bẹ̀rẹ̀ sí ní yìnbọn takòtako lẹ́yìn èyí. wọ́n tún lálà lọ. tán lálà lọ wọ́n gbẹ̀mí àgbẹ̀ kan o wọ́n sì gbé ẹgbẹ́ nìkan lọ o wọ́n wá níbi ẹni tán gbé lọ wọ́n wá kàn sáwọn aráalé rẹ̀ pé mílíọ̀nù lọ́nà ogún náírà ìní ẹ̀ fi gbẹ ni àwọn ènìyàn táwọn gbé lọ yìí o wọ́n ní kọ́dà ẹ̀ sì ra alùpùpù ajúwe tuntun méjì lẹ́ẹ̀rà ránṣẹ́ lẹ́ẹ̀tún fi kún mílíọ̀nù lọ́nà ogún náírà o nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ pé ẹ dákun ẹ dábọ̀ àwọn ò rí o àwọn ò lè ṣe o wọ́n ní ìrànlọ́wọ́ táwọn lè ṣe ni pé ajúwe yóò jẹ́ yọ̀ kan ṣùgbọ́n mílíọ̀nù lọ́nà ogún náírà wọ́n ní nǹkan kan ò lè yẹ kọ́dà kò lè yege wọ́n ní tí wọ́n bá wá pẹ́ dá àwọn lóhùn àwọn ní kán gbàgbé ẹni wọn tán jí gbé lọ. èló ni ajúwe ló lọ́kadà báyìí. ajúwe wọn ò lè ju bíi mílíọ̀nù méjì òde. àní rí wàhálà 08132371268 ẹ kojúmọ́ o. ẹ káàárọ̀ bàbá.